níṣẹ́ lọ̀rọ̀ di bó o lọ yàgò lọ́nà kó lórí dorí ẹ̀ mú ẹni orí yọ ó dilé lákòókò tí àwọn agbébọn kan tẹ́nìkankan ò mọ̀ tí wọ́n tún ṣòro bíi agbọ́n wọ́n jí arìnrìn-àjò kan gbé sá lọ lọ́jọ́ àìkú tó jẹ́ 30 oṣù kẹfà ọdún 2024 òpópónà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde níbi kan bíi aago 8 àṣálẹ́ ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wáyé. Wọ́n jí awakọ̀ náà gbé ní nǹkan bíi aago 8 alẹ́ lágbègbè iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn Ṣàgámù àti ìlú Ìlíṣàn. Ọkùnrin náà tó jẹ́ arìnrìn-àjò tó gbé ọkọ̀ ẹ̀yà Toyota RAV4 ní ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn ọ̀hún tẹ̀lé lẹ́yìn kó tó di wípé wọ́n dẹ́bù rẹ̀ lọ́nà. Àwọn ajínigbé náà tí wọ́n gbé ọkọ̀ ẹ̀yà Toyota Venza tí kò ní nọ́mbà ìdánimọ̀ lọ́wọ́ ni wọ́n yìnbọn sí táyà ọkọ̀ arákùnrin yìí lọ́wọ́ iwájú àti lọ́wọ́ ẹ̀yìn. Wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ni wọ́n tọpasẹ̀ ọkùnrin yìí títí tó fi dé apá kan níbi tí kòtò wà lójú ọ̀nà márosẹ̀ náà tí kò sì dára tó, léyìí tó mú kí ọkùnrin tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn náà ṣe bí ẹni ń tẹsẹ̀ lórí ìjánu ọkọ̀ díẹ̀ láti kọjá. Àǹfààní yìí ni àwọn agbébọn yìí lò tí wọ́n fi ṣínà ìbọn bolẹ̀, léyìí tí wọ́n fi yin ìbọn fún táyà ọkọ̀ arákùnrin náà lọ́wọ́ iwájú àtọwọ́ ẹ̀yìn tí wọ́n sì débù rẹ̀ lọ́nà. Kété lẹ́yìn tí ọkọ̀ yìí dúró tán ni wọ́n jáde tó ń tàwọn ti ìbọn alágbára AK-47 lọ́wọ́ tí wọ́n sì ya bo arákùnrin arìnrìn-àjò náà. Wọ́n gbé lápá ìyáká sínú ọkọ̀ tiwọn tó jẹ́ ọkọ̀ Toyota Venza tí wọ́n sì forí lé ọ̀nà Ìjẹ̀bú-Òde. Lákòókò ìjínigbé náà, àwọn ajínigbé jàǹdùkú yìí tún yìnbọn ba dẹ́rẹ́bà ọkọ̀ kan tí wọn kò tíì mọ orúkọ rẹ̀ tó jẹ́ olùgbé Ìlíṣàn tí wọ́n sì dá ojú ọgbẹ́ sí arákùnrin náà lẹ́sẹ̀ òsì nígbà tó ń gbìyànjú láti yí ọkọ̀ rẹ̀ padà. Kété tó fojú gan ni àwọn ajínigbé náà níbi tí wọ́n ti ń ṣòro bíi agbọ́n jí ọkùnrin náà gbé. Arìnrìn-àjò náà ni wọ́n gbé lọ tí wọ́n sì kọrí sọ́nà Ìjẹ̀bú-Òde. Ìjínigbé yìí wáyé nítòsí oríta Dìlábò lójú ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí ìlú Ìjẹ̀bú-Òde. Bákan náà làwọn ajínigbé yìí kò dáwọ́ dúró lórí èyí nìkan. Ní kété tí wọ́n ṣọṣẹ́ eléyìí tán ni wọ́n tún kọlu ọkọ̀ akérò kan tóun gbéra láti ìlú Àbújá tó ń lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní kété tí wọ́n ti ba ara ọkọ̀ náà jẹ́ lẹ́yìn tí wọ́n kọlù tán, wọ́n mà tún bọ́lẹ̀ tọ dẹ́rẹ́bà ọkọ̀ náà lọ. Àwọn ọ̀daràn ẹni ibi ajínigbé náà fọ́ gíláàsì ọkọ̀ iwájú ọkọ̀ náà. Wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká dírẹ́fà ọkọ̀ yìí. Lẹ́yìn èyí ni wọ́n wá kìlì náà wípé àwọn kò bá tirẹ̀ wá o, pé kó tẹ̀ ẹ́ jẹ́jẹ́ torí pé àwọn ò bá tiẹ̀ wá, ọ̀tọ̀ ní nǹkan táwọn wá fún. Yàtọ̀ sí eléyìí, àwọn ajínigbé yìí tún yìnbọn fún awakọ̀ mìíràn tó kàgbákò lọ́wọ́ wọn tí àwọn mìíràn sì farapa yánnayànna. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ sọ wípé ọ̀kan lára àwọn èrò tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ń gba ìtọ́jú nílé ìwòsàn olùkọ́ni ti Babcock. Ó ṣàlàyé pé ẹsẹ̀ ni wọ́n ti yìnbọn fún ọkùnrin náà lásìkò tó ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀. Bí ẹ ò bá gbàgbé pé láìpẹ́ yìí ni àwọn ajínigbé jí àwọn méjì kan gbé tí wọ́n sì tún pa ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n nílé ẹ̀kọ́ gíga fásitì Babcock ní gbọ̀ngàn ayẹyẹ kan tí wọ́n ń pè ní Àjàdẹ tó wà lójú ọ̀nà Ìpẹ̀rù sí Ṣàgámù, ìyẹn Ìpẹ̀rù Rẹ́mọ. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n Ọlọ́mọjọbí, ìyẹn ọ̀jọ̀gbọ́n Yínká Ọlọ́mọjọbí tó jẹ́ ọ̀jọ̀gbọ́n olùkọ́ni àgbà nílé ẹ̀kọ́ gíga fásitì Babcock ni àwọn ajínigbé náà ṣekú pa ní inú gbọ̀ngàn ayẹyẹ kan tó wà lópòópónà Ìpẹ̀rù sí Ṣàgámù, ìyẹn ní Ìpẹ̀rù Rẹ́mọ níjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọ̀jọ̀gbọ́n ọ̀hún ló jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́ka ètò ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn. Nígbà tí ó ń sọ̀rọ̀, ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ti Ìlíṣàn, ìyẹn Wẹ́mì Òṣùdè, fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ o. Ó ní ẹni tí wọ́n yìnbọn fún ọ̀hún ló jẹ́ ọmọ bíbí ìlú Ìlíṣàn, léyìí tó sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà níṣe ló dàbí ẹni ń ya eré ìtàgé lákòókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ó ní ìtòsí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o, tó sọ pé àwọn ti kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn Ọmọlọ́lá Odùtọ́lá. Bákan náà nínú ọ̀rọ̀ tirẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn
Ọmọlọ́lá Odùtọ́lá nígbà tóun ń ṣàlàyé lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ṣe ṣẹlẹ̀ tó sì ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Odùtọ́lá ṣàlàyé pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà wáyé o. Wọ́n ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti wáyé ní agbègbè Ìlíṣàn, léyìí tó jẹ́ pé ọkọ̀ méjì ló fara kááṣá tí àwọn èèyàn sì wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà tó sì ti pàṣẹ pé kí ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìjínigbé bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ní lásìkò ìkọlù náà ni àwọn ajínigbé náà yìnbọn fún awakọ̀ tó jẹ́ awakọ̀ Toyota Camry aláwọ̀ dúdú kan lẹ́sẹ̀ lásìkò tó ń gbìyànjú láti yí padà kó sì sálọ. Wọ́n ní àwọn tó wà níbẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé ìbọn tí wọ́n gbé dání ó jẹ́ èyí tó ń dún tó sì ń dẹ́rù bani, lẹ́yìn tí wọ́n gbàgbọ́ wípé ó jẹ́ ìbọn ẹ̀yà AK-47. Ọmọlọ́lá ti wá sọ wípé àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ elétò ààbò gbogbo ní ìpínlẹ̀ Ògùn ti jí gìrì wàyé láti rí i wípé wọ́n fòpin sí àwọn ìwà ọ̀daràn tó ń wáyé, pàápàá ìjínigbé tó ti fẹ́ máa gògò báyìí lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, léyìí tó jẹ́ pé tí ìpínlẹ̀ Ògùn ti wá lékenkè ó tún wá lékekà sí i. Ó ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ wípé gbìnrín ọ̀tẹ̀ lọ̀rọ̀ àìsí ètò ààbò àti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn báyìí, pé bá a ṣe ń pàkan nìkan tó ń ro. Ó wá ní wípé àwọn náà ti ṣetán láti wágbò dẹ́kun tí gbogbo àwọn ìgbésẹ̀ ìjínigbé àti láti rí i wípé gbogbo àwọn tó ń lọ́wọ́ nínú ìjínigbé ọ̀hún ni wọ́n fi mú wọn dọ́rin gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò, ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.